Déjì ìlú Àkúrẹ́, ìyún olórí gbogbo ọba ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo, ọba Aládétòyìnbò Ògúnládé Aládélùsì kábíyèsí mà ti sọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ ní ilẹ̀ Yorùbá àti tí ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń gbé kiri wípé ta gan ni olórí ọba nílẹ̀ Yorùbá àti pé ta la lè pè lọ́ba àkọ́kọ́ nílẹ̀ Yorùbá, tí kábíyèsí sì ti fi òpin sí àríyànjiyàn náà pẹ̀lú bó ṣe jẹ́ kó dé mọ̀ wípé Orísun ni á padà sí o, ìyún pé Ọọ̀ni Ilé-Ifẹ̀ kábíyèsí ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì òun ni olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá àti wípé òun gan ni bàbá fún gbogbo ọba tó wà nílẹ̀ Yorùbá káfàtà. Ẹ rántí pé èdè àìyedè tí àwọn ọmọ Yorùbá tó máa ń bára wọn ṣe lórí ọ̀rọ̀ àìjára tó máa ń fà òun ni ta ni ẹni tó tóbi jù nínú àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá àti pé ta ni ọba àkọ́kọ́ ní ilẹ̀ Yorùbá. Ẹ sì rántí pé ní ọ̀dọ̀ ìjọba àpapọ̀ Ọọ̀ni Ilé-Ifẹ̀ ìníjọba àpapọ̀ rí gẹ́gẹ́ bí olórí gbogbo ọba nílẹ̀ Yorùbá àti apá gúúsù Nàìjíríà tó ń pè ní Southern Nigeria. Ṣùgbọ́n eléyìí ó máa ń di àríyànjiyàn nítorí tí àwọn ọmọ Yorùbá tó máa ń pa oríṣiríṣi ìtàn láti sọ pé ọba kan ló tó bí ọba kejì kọ́. Àwọn méjì náà sì máa ń jà sí ipò náà láàrin àwọn tó ń ṣàríyànjiyàn tó máa ń jà sí pé àwọn ni olórí, àwọn ni Ọọ̀ni Ilé-Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́. Ṣáún lásìkò tí Aláàfin Ọ̀yọ́ tuntun yìí tó ṣẹ̀ṣẹ̀ jẹ ìyẹn ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé àkọ́kọ́ ní ìjà àgbà ẹ̀míjọ ẹ̀mí òjẹ́ ló tún fẹ́ bẹ̀rẹ̀ láàrin wọn àti kábíyèsí ìyẹn Ọọ̀ni Ilé-Ifẹ̀, tó sì jẹ́ pé látìgbà náà ní làwọn ọmọ Yorùbá àti àwọn òpìtàn oríṣiríṣi náà tó ti bẹ̀rẹ̀ láti máa pè tán pé ẹni báyìí ló ju ẹni báyìí lọ, ẹni báyìí kọ́ ló ju ẹni báyìí lọ. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ ṣé wọ́n ti ní ẹnu àgbàlógbè tí ń gbò lásìkò tó ń ṣe ayẹyẹ ìdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì lọ́jọ́ àbámẹ́ta tí ṣe sátidé ọ̀sẹ̀ tó kọjá fún ọdún kẹwàá tó lò lórí oyè. Déjì Àkúrẹ́ ó jẹ́ kó dìímọ̀ pé Ọọ̀ni Ilé-Ifẹ̀ ó ní olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá, ó ní gbogbo ọba tó wà nílẹ̀ Yorùbá ọmọ ẹ̀ làwọn jẹ́. Kódà olóhùn Dèjì fúnra òun Déjì Àkúrẹ́ fúnra òun ọmọ Ọọ̀ni lòún jẹ́. Ó tiẹ̀ tún ṣàwàdà pé ńgbà táwọn adé ṣọ́ọ̀ṣì fètò ìdúpẹ́ lọ́jọ́ náà òun ti bá Ọọ̀ni lórí ìjókòó àti Ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo, ọba Àjíbádé Ògúnoyè, tó sì ní Ọọ̀ni ló tó ń bòun ṣàwàdà pé òun ní nǹkan lòun tó pẹ́ débi nǹkan o tí àwọn àlejò táwọn ti ń dúró dé. Ṣùgbọ́n tí Déjì lòun sọ fún Ọọ̀ni pé bó bá ti dé síbẹ̀ láti wákàtí mẹ́ta síwájú káwọn ẹnikẹ́ni tó dé olótóbẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ, pé ṣé kò mọ̀ ìpè ọmọ ẹ̀ ló ń ṣe nǹkan nìyẹn pé Déjì Àkúrẹ́ ọmọ lòún jẹ́ sí i, tó sì ní bí gbogbo ọmọ Yorùbá bá gbà ìpè Ilé-Ifẹ̀ ní orísun gbogbo wọn ó ló ti gbà di dandan láti gba Ọọ̀ni Ilé-Ifẹ̀ gẹ́gẹ́ bí adarí àti aṣíwájú gbogbo ọba káfàtà tó wà ní ilẹ̀ Yorùbá. Ṣáò níṣe ni ọ̀rọ̀ ẹ̀ ló ti dàríyànjiyàn nítorí pé àṣírí àwọn kan tí wọ́n sọ pé tara Déjì Àkúrẹ́ ló sọ yẹn o, kì í ṣe bọ́rọ̀ ṣe rí lélẹ́yìí. Ṣùgbọ́n táwọn míì tí wọ́n sọ pé bí Déjì Àkúrẹ́ ṣe wí bẹ́ẹ̀ gẹ́ lórí àti pé Ọọ̀ni Ilé-Ifẹ̀ ni olórí gbogbo ọba nílẹ̀ Yorùbá.